Bàbá ní orúkọ Jésù. Agbẹ́yìngbà ṣe yín lọ́ba. Ọpẹ́ fún àánú yín lórí wa olè àgbà ọpẹ́ wa. Orí ẹgbà yín wa. À ń lọ sínú ọ̀rọ̀ yẹn ìlànà bàbá wa lọ. Méjì mẹ́ta táwọn tó bá ti gbówó etí ọ̀tí wọlé kó má gbà tòsí jáde. Jésù Olúwa wa. Mo kí wa kú ẹ̀lẹ́. She greets every one of us. A kú ìsìn òní. A kú ìsìn lẹ́ǹtì tòní. Olúwa á sọ agbára wa dọ̀tun. Láti bẹ̀rẹ̀ ẹ̀ láyọ̀, á parí ẹ̀ láyọ̀ àti àlàáfíà. Èyí tí ń ṣe ọjọ́ kẹtàlélọ́gbọ̀n. Today is day 33. Nǹkan tó ní ká fi bára wa sọ̀rọ̀ ní àìkò ń dá ìdá mẹ́wàá. Sin of not paying tithes. Àìkò ń dá ìdá mẹ́wàá. Sin of not paying tithes. Ẹ̀ṣẹ̀ tó lágbára ni. It's a big sin. Kọ́lọ́run dáríjì wá. God should forgive Nítorí us. Olúwa ló pa á lé àṣẹ pé ká máa dá ìdá mẹ́wàá. Because it's God that Nínú ohun gbogbo commanded tí òun bá fún wa ká máá dá ìdá mẹ́wàá. that we should always pay our Ní ayé tithes. ìgbàanì nígbà tí ayé bàbá wa Ábúráhámù. In the years of Abraham, Ábúráhámù dá ìdá mẹ́wàá. he does pay his Ó own dá tithes. fún àlùfáà Mẹ́dísédékì ọba. Paid to the king. Gbogbo ohun tó kó bọ̀ láti ìkógun. But everything he brought from Ó war, fi ìdá mẹ́wàá ó kó fún ọba Mẹ́dísédékì. he gave everything to Ó the king. fi sínú ọba tó sọ Melchizedek. wípé kó mú nínú ẹ̀. Ó ní pé òun ò mú. He asked Pé him to take out Ọlọ́run of ti it. He sọ said he does not fóun want. pé kóun má ṣe mú nǹkan kínkínní báyìí. That God has commanded that I should not take out of it at all. Kóun fún ṣe ìdá mẹ́wàá ogun tí òun lọ. And I should pay Tá bá wo tithes. inú ìwé Númérì, a rí pé àwọn ọmọ Léfì, Ọlọ́run pa láṣẹ fún àwọn ọmọ Léfì wípé kó máa gba ìdá mẹ́wàá lọ́wọ́ Ísírẹ́lì. Ẹ bá mi wo ìwé Númérì. Let's look into the book of Orí Numbers. kejìdínlógún ẹsẹ̀ kọkànlélógún. Numbers chapter 18, verse 21. Sì kíyèsí, sì ti fi gbogbo ìdá mẹ́wàá nì. Èmi sì ti fi gbogbo ìdá mẹ́wàá mi. Èmi sì ti fi gbogbo ìdá mẹ́wàá ní Ísírẹ́lì fún àwọn ọmọ Léfì nì. Ọlọ́run sọ wípé òun ti fi gbogbo ìdá mẹ́wàá nì fún àwọn ọmọ Léfì. Nítorí iṣẹ́ ìsìn wọn tí wọ́n ń ṣe. Nítorí iṣẹ́ ìsìn wọn tí wọ́n ń ṣe. Àní iṣẹ́ ìsìn àgọ́ àjọ. Àní iṣẹ́ ìsìn àgọ́ àjọ. Tá bá wò á rí pé Ọlọ́run fúnra rẹ̀ ló sọ fún àwọn ọmọ Léfì fúnra wọn pé kó máa gbà á. Nítorí inú ọgbà àjàrà Ọlọ́run náà ti ń ṣiṣẹ́. Because they are working Wọn in the àdẹ̀ vineyard níṣẹ́ mi of tó God. ń ṣe ju iṣẹ́ Ọlọ́run lọ. And they don't have any Nítorí other pé God. kó lè rí oúnjẹ, kó So dẹ̀ that lè they rí can ohun receive mu. food to eat. Kó má dàbí pé wọ́n fi ìyà jẹ wọ́n. Should not look as if Ọlọ́run they are ṣe ní being kí punished. gbogbo wọn kó máa mú ìdá mẹ́wàá ohun And tó that bá was ní wá why they sínú have ilé commanded òun. that they bring their tithes. So that àwọn ọmọ Léfì wọn máa rí oúnjẹ jẹ. So that the ebi kò Levites ní can pa see wọ́n. something to eat and they won't be hungry. So Ọlọ́run sọ fún wa pé ká máa dá ìdá mẹ́wàá. God has asked us to Kì í pay ṣe our tithes. ọgbọ́n orí lásán ni wọ́n fi gbé kalẹ̀. It's not just Ọlọ́run ló mere pa word. láṣẹ. It's God that commanded Gbogbo it. ẹ̀ṣẹ̀ tá à ń ṣẹ̀ nítorí ìdá mẹ́wàá. All our sins, Kọ́lọ́run because kó of dáríjì tithes. wá. God should forgive us. Kọ́lọ́run dáríjì wá o. God should forgive Gbogbo us. aláṣà àti ṣe irú ẹ̀ṣẹ̀ yìí torí tàbá ní à ń dá ìdá mẹ́wàá lè mú gbogbo ìdá mẹ́wàá nǹkan ta nítorí gbogbo ẹ̀ ló ní ká máa mú wá. We all have sinned. Ṣùgbọ́n wọn bá díẹ̀ tá à mú wá kí Ọlọ́run kó bá wa fi But the little we bring, oore sí. God should bless it. Jẹ́ Ọlọ́run tún sọ fún Ábúráhámù And God told Abraham wípé that kó máa mú nínú ìdá mẹ́wàá tó ń fún wọn yẹn. from that same Kó tún time, máa mú ìdá mẹ́wàá lọ fún àwọn aláìní, àwọn tí wọn ò ní. that a portion should be given to those that did not Wọ́n have, the ṣe less ń gba ìdá privileged. mẹ́wàá yẹn, wọ́n á tún máa san another one fún àwọn tí wọn ò ní. Wọ́n á yọ ìdá mẹ́wàá nínú ìdá mẹ́wàá. That they should bring out tithes out of the Ṣé a ti rí bẹ́ẹ̀ ń sì tithe pé they have brought to the Lord. Ọlọ́run fúnra ara ẹ̀ ló ṣe ètò ìdá mẹ́wàá. And we see that it is just God by himself that has made Kí this Ọlọ́run tó process. gbà wá nínú ẹ̀ṣẹ̀ àìdá ìdá mẹ́wàá. And me, Then kọtí ẹ bá mi wo ìwé Malachi 3:8-12. Ènìyàn yóò àjà Ọlọ́run ní olè. Ah, Ṣùgbọ́n ẹ̀yin ṣáà ti jà mí ní olè. Ọlọ́run náà ti jà ń lólè o. Ṣùgbọ́n ẹ̀yin wí pé
nípa báwo ni àwa fi jà ọ́ ní olè nípa ìdámẹ́wàá àti ọrẹ rírẹ̀ ni a ó fi yín ré nítorí ẹ̀yin ti jà mí ní olè àní gbogbo orílẹ̀-èdè yìí ẹ mú gbogbo ìdámẹ́wàá wá sí ilé ìṣúra kí oúnjẹ bá lè wà ní ilé mi ẹ sì fi èyí dán mi wò nísinsìnyí bí èmi kì yóò bá ṣí àwọn fèrèsé ọ̀run fún yín kì í sì tú ìbùkún jáde fún yín tó bẹ́ẹ̀ tí kì yóò sí àyè tó láti gbà á èmi ò sì gba ajẹnirun wí fún wa nítorí yín òun kì yóò sì run èso ilẹ̀ yín bẹ́ẹ̀ ni àjàrà yín kì yóò rẹ̀ dànù ní Olúwa àwọn ọmọ ogun wí gbogbo orílẹ̀-èdè ni yóò sì pè yín ní alábùkún fún nítorí ẹ̀yin ó jẹ́ nítorí àwa yóò jẹ iṣẹ́ ilẹ̀ tí ó wù ní Ọlọ́run àwọn ọmọ ogun wí. ṣàtìrísìn Ọlọ́run tún súre fún ẹni tó ń dàdá mẹ́wàá ó súre fún wa ó tún súre fún orílẹ̀-èdè tó bá tún dàdá mẹ́wàá ó lóun máa sọ ilẹ̀ rẹ̀ di ilẹ̀ alábùkún fún. Ǹjẹ́ mo wá ń gbàdúrà báyìí wípé kí Olúwa kó dárí ẹ̀ṣẹ̀ wa jì wá gbogbo ẹ̀ṣẹ̀ ń dàdá mẹ́wàá kọ́lọ́run dárí jì wá kọ́lọ́run fún wa ní ẹ̀mí tá a máa fi dá ní kíkún lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jésù lọ́jọ́ àánú yìí, kí àkókò tó kọjá.
Olódùmarè àti Ọlọ́run ayérayé, ẹni tí kò kórìíra ohunkóhun tí ó dá, tí ó sì ń dárí ẹ̀ṣẹ̀ jì gbogbo àwọn tí ó ronúpìwàdà. Dá ọkàn títọ́ sínú wa, kí o sì fúnni ní ìròbìnújẹ́ ọkàn, kí àwa tí ń pohùn réré ẹkún ẹ̀ṣẹ̀ wa bí ó ti yẹ, tí a sì ń jẹ́wọ́ òṣì wa, kí a lè ní ìmúkúrò ẹ̀ṣẹ̀ àti ìdáríjì tí ó pé lọ́wọ́ rẹ. Ọlọ́run àánú gbogbo, nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa, ẹni tí ó gbààwẹ̀ nítorí wa ní 40 ọ̀sán àti 40 òru, fún wa ní oore ọ̀fẹ́ láti gba irú àwẹ̀ bẹ́ẹ̀, kí a lè máa tẹ eré ara wa ba fún ẹ̀mí àti títí láé, kí àwa kí ó lè máa mú èrè tí ìwọ ti fi sí wa nínú ṣẹ ní òdodo àti ní òtítọ́ ìwà mímọ́, fún ọlá òun ògo rẹ, ẹni tí ó wà tí ó sì ń jọba pẹ̀lú Baba àti ẹ̀mí mímọ́, Ọlọ́run kan, ayé àìnípẹ̀kun. Àmín. Olúwa, àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ, fi àánú gbọ́ àdúrà wa, kí o sì dá gbogbo àwọn tí ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún ọ sí, àti àwọn tí ọkàn wọn fi sùn nítorí ẹ̀ṣẹ̀, kí a lè dáríjì wọ́n nínú àánú rẹ, nítorí Kristi Olúwa wa. Àmín. Ọlọ́run Olódùmarè, Baba aláàánú, ẹni tí ó ní ìyọ́nú sí gbogbo ènìyàn, tí kò sì kórìíra ohunkóhun tí ó ti dá, tí kò sì fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n kí kúkú yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ kí ó sì yè. Ṣàánú kí o sì dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, tẹ́wọ́ gbà wá kí o sì tù wá nínú, àwa tí ó kún fún ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀. Tìrẹ ni láti máa ṣàánú nígbà gbogbo, tìrẹ nìkan ni láti máa dárí ẹ̀ṣẹ̀ jì ni. Nítorí náà, Olúwa rere, dá wa sí, dá àwa ènìyàn rẹ sí, tí ìwọ ti rà padà. Má ṣe bá ọmọ ọ̀dọ̀ rẹ ṣe ẹjọ́, àwa erùpẹ̀ lásán àti òtòṣì ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n dárí ìbínú rẹ kúrò lọ́dọ̀ àwa tí ó ń fi tinútinú jẹ́wọ́ òṣì wa, tí a sì ń ronúpìwàdà ẹ̀ṣẹ̀ wa tọkàntọkàn, kí o sì yára láti ràn wá lọ́wọ́ ní ayé yìí, kí a lè bá ọ gbé títí ní ayé tí ń bọ̀, nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ máa wí tẹ̀lé wa. Yí wa padà Olúwa, bẹ́ẹ̀ ni àwa ó sì yí padà. Fi ojú rere rẹ wò wá Olúwa, fi ojú rere rẹ wò àwa ènìyàn rẹ tí ń fi ẹkún àti ààwẹ̀ àti àdúrà yí padà sí ọ, nítorí Ọlọ́run aláàánú ni ọ́. O kún fún ìyọ́nú àti ìpamọ́ra, ó dá wa sí nígbà tí ó tọ́ fún wa láti jìyà, àti nínú ìbínú rẹ ó rántí àánú. Dá àwọn ènìyàn rẹ sí, Olúwa rere, dá wa sí. Má ṣe jẹ́ kí ẹni ìní rẹ dààmú. Gbọ́ tiwa Olúwa, nítorí àánú rẹ tóbi, kí o sì wò wá gẹ́gẹ́ bí ọ̀pọ̀ àánú rẹ, nítorí ìjòyè àti ẹ̀bẹ̀ ọmọ rẹ olùbùkún Jésù Kristi Olúwa wa. Àmín. Gbàdúrà ẹ̀dùn ọkàn rẹ, wí ní kẹ́lẹ́kẹ́lẹ́ fún ọba tí ó san fún ọ ní gbangba. Gbàdúrà sí ọba tó ní kó yẹ ẹnu rẹ gbòòrò, òun yóò sì kún. Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa, fiyèsí àwọn ènìyàn rẹ tí wọ́n wólẹ̀ níwájú rẹ, àti àwọn tí ogbó, àìsàn tàbí àìlera kò jẹ́ kí wọ́n lè bá wa pé. Máa bójútó àwọn ọmọ ọwọ́, máa ṣe amọ̀nà àwọn ọ̀dọ́, máa ṣe òpó fún àwọn arúgbó, máa kì àwọn tí ẹ̀rù ń bà láyà,
ṣá àwọn ọ̀dọ́ tí ó tú káàkiri jọ kí o sì mú àwọn tó ṣáko padà sínú agbo rẹ. Jẹ́ kí ojú rẹ kí ó máa bá àwọn tí ó rìn lójú omi lọ. Dáàbò bo àwọn opó, ṣe asà fún àwọn ọmọ aláìní baba. Dá àwọn tí a mú ní ìgbèkùn sílẹ̀, ṣe ìwòsàn àwọn aláìsàn. Ràn gbogbo àwọn tí ó wà nínú ìpọ́njú, àìní tàbí wàhálà lọ́wọ́. Rántí gbogbo àwọn tí ó ń fẹ́ wa fún rere àti àwọn tí ó kórìíra wa pẹ̀lú, àti àwọn tí ó fẹ́ ká gbàdúrà fún wọn bí a kò tilẹ̀ ṣe aláìyẹ, àti àwọn tí a sì gbàgbé. Olúwa, má ṣàìrántí wọn, nítorí ìwọ ni olùrànlọ́wọ́ àwọn aláìní, olùgbàlà àwọn tí ó sọnù, ààbò fún àwọn aṣáko, àti oníṣègùn fún àwọn aláìsàn. Ìwọ tí ó mọ àìní olúkúlùkù ènìyàn, tí o sì ń gbọ́ àdúrà wọn. Má ṣàìfi fún olúkúlùkù gẹ́gẹ́ bí ìṣe ohun ìfẹ́ àánú rẹ àti ìfẹ́ rẹ àìlópin, nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run ti Baba, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti àwọn ènìyàn mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé, kí ó ṣojú rẹ̀ kó mọ́lẹ̀ sí wa lára, kí àlàáfíà Ọlọ́run tó tayọ èrò gbogbo kó pa wá láyọ̀ àti ọkàn mọ́ láti òní lọ àti títí láéláé. Àmín, àmín, àmín. Hallelujah, hallelujah, hallelujah. Ìyè, ìyè, ìyè. Hosanna, Hosanna, Hosanna.